ok wọ́n sọ pé kí nìdí tí wọ́n fi ní kí wọ́n pààyàn nínú Islam but lọ́dọ̀ tèmi ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n ibi tí mò ń gbà lọ wọ́n jẹ́ kí pọ̀ ń bẹ yẹn ẹ tún fún wa ẹ mọ̀ tẹ́ ẹ bá ti lè sọ ẹ lè bọ́lẹ̀ mọ́mù kan wà bí wọ́n máa tẹ̀síwájú ṣẹ́gẹ́ so. níbo ni Ọlọ́run ti sọ pé ká. Allah ló sọ̀rọ̀ Allah ṣẹ́gẹ́. níbo ni Allah ti sọ pé ká pa èèyàn báyìí. wọ́n ti bá yín gbé Kùránì yẹn sí wàá dúró wọ́n ti bá yín gbé sí ó já dísì náà lẹ́fẹ̀ẹ́ a máa fún yín ìtẹ́bá lè fẹ́. so àjọ gbogbo àjọ ní àgbọ́yé tó wà ń bẹ pé wọ́n ní kí wọ́n pa ẹni tí ó fi Islam lẹ̀ ṣùgbọ́n inú tó yà mí lẹ́nu ni pé èmi ò tí ì rí kí wọ́n ṣe ní ọ̀dọ̀ wa ní ibi tí èmi ti wá lẹ́kọ̀ọ́. ok alakọ́dí ṣé tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ̀ríà ìgbà yẹn ká dúró dè káwa máa ṣe máa ṣe nígbà tí ẹgbẹ́ wa ní sí. ṣé ká dúró tó bá ti bẹ̀rẹ̀ ṣẹ̀ríà kó máa pa àwọn èèyàn àtà tó sọ síta àbí kó ti mọ̀ nǹkan tó ń bọ̀ wá bá wọn tó ti ń ṣe nílẹ̀ Haúsá ká dẹ̀ dákẹ́ kó sọ gbogbo àwọn èèyàn wá di mẹ̀kú tó bá ti gé wọn lọ́wọ́ nílẹ̀ Haúsá wọ́n bọ̀ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá. ṣé nǹkan tí ok mo ti gbọ́. ẹni ṣe ká dúró ẹ fẹ́ ká dúró dé ìgbà yẹn. a lè dúró lóòótọ́. bá jẹ́ ọmọ Yorùbá lóòótọ́ ẹ mọ̀ pé a nílò Islam nílẹ̀ wa ẹ ṣe. a nílò rẹ̀ ẹ jẹ́ kí mi wá ṣàlàyé tèmi ẹ ti sọ tí. ẹ ṣe ẹ ti ní wọn tí màá lò nílẹ̀ wa ìmọ̀ọ́mù ẹ̀ka alẹ́ lè ṣe máìkì mu. bẹ́ẹ̀ aláwa ìfẹ́ àtẹ́ǹtì wọn. Okay now, on mute. Imam Ali bóyá Ali jẹ́ ẹ̀yin náà ẹ̀yin wa ẹ̀kan imagine kí o gbọ́ àwa nílẹ̀ Yorùbá káwa máa já àwọn orúkọ rádaràda orúkọ Lárúbáwá Muhammad Ali Hasan Abdul kini kan wọ́n ti gbalẹ̀ nìyẹn gbogbo wọ́n ti sọ wá dọmọ Lárúbáwá nìyẹn so Imam Ali ẹgbọ́n sókè wa àmọ́ bóyá ọmọ Lárúbáwá ni wọ́n bá yẹn sìn Imam Ali yẹn ṣó wà ń bẹ̀ ṣá. Mohammed lè tún gbé sókè o Alakọ́dí ṣe jábọ́ ni. ẹ jọ̀ọ́ kí Ìmáàmù Ali tó sọ̀rọ̀ since tí o ti sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ṣé mo lè sáré sọ̀rọ̀. All right. nǹkan tí mo kàn fẹ́ sọ a ti rí àwọn àáfàá méjì bóyá Fúlàní dẹ̀ ni wọ́n tí wọ́n sọ̀rọ̀ boldly ìkan ó sọ boldly ní pé òun lè fẹ́ ọmọ ọdún 6 òun dẹ̀ lè bá sùn tara ẹ̀ bá gbà. ìyànjú tèmi fẹ́ gba gbogbo àwọn Yorùbá mùsùlùmí tán sì ń kọ́ ọmọ lọ lé kéwú gbogbo yín tẹ lọ́mọbìnrin kéékèèké nílé kéwú ẹ lọ́ máa pe àwọn ọmọ yín kẹ lọ́ máa tẹ̀ wọ́n nínú majority àwọn ọmọ kéékèèké làwọn àáfàá yẹn máa ti máa bá sùn tó ń dẹ̀ máa kó jáyà sí wọn lọ́kàn pé wọn ò gbúdọ̀ sọ ẹ kó àwọn ọmọ yín kẹ lọ mú wọn lọ sí hospital kọ́ lọ chẹ́ẹ̀kì wọn gbogbo àwọn ọmọ yín làwọn àáfàá ti tọwọ́ bọ̀ nídìí gbogbo àwọn ọmọ yín kéékèèké làwọn àáfàá yìí ti ń bá sùn ẹ kó àwọn ọmọ yín kúrò nílé kéwú gbogbo ẹ̀yin Yorùbá tẹ́ ṣe ń kó àwọn ọmọ yín ọmọbìnrin yín lọ lé kéwú ẹ lọ kó gbogbo àwọn ọmọ yín kúrò nílé kéwú gbogbo wọn náà ń bá sùn ìyẹn lèmi kàn ní kémi sáré sọ ọ ẹ ṣe. mo rí pé wọ́n tún yọ mí school nínú kinní ilẹ̀kùn mo dẹ̀ ní mo fẹ́ béèrè ṣùgbọ́n ẹ̀yin lẹ kọ́kọ́ ju ìbéèrè lẹ̀ ẹ jẹ́ kí n béèrè tí mo wá béèrè o. mo fi ìgbẹ́ ti béèrè ìbéèrè wọ́n sì ti dá yín lóhùn náà. àwọn ni wọ́n padà fi béèrè dáhùn àbí báwo mo ṣe fẹ́ sọ. ó gbé ẹ ń sọ̀rọ̀ pé Ògún Ṣàngó wọ́n dẹ̀ sọ fún yín pé number 1. kò sí time láti entertain ẹjọ́ wẹ́wẹ́ ẹni sọ fún yín pé nípa Islam là ń sọ bí so Imam Ali ti dé padà so ẹ lè àtẹ́ǹd sí Imam Ali. nípa òfin ìṣèlú lèmi fẹ́ sọ. Alakọ́dí nípa Islam làwa ń sọ tẹ́ bá fẹ́ sọ nípa òṣèlú
bí a nípa politics Tinubu ló máa wọlé ó máa ṣọdún mẹ́jọ Irọ́ rárá nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. Nǹkan tí mò ń sọ kọ́ nígbà nìyẹn. ọ̀rọ̀ Islam là ń sọ so tẹ́ ẹ bá ti mú topic nípa Islam Ó yẹ mú kan wá, ó yẹ mú wá, ó yẹ mú wá. so topic Islam là ń sọ tẹ́ bá ìfẹ́ tẹ̀síwájú aláwa ìfẹ́ lè bá wọn sọ̀rọ̀. kí ló rò like a fellow Muslim ó náà lè fẹ́ ọmọdé excuse me ó náà lè fẹ́ ọmọdé like kí lè rí sọ sí yẹn ṣé ó wà permissible ní religion yín kẹ́ máa bọ́mọdé sùn kẹ́ máa fẹ́ wọn. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam. so ṣe sure. Mo sure. jáwọ́ case ànábì ọmọ ọdún mélòó ni Aisha àgbà tànábì fẹ́. Ìbéèrè tẹ́ béèrè yẹn kò ń ṣe n tí ẹ lérò ló wà nínú tó bóyá ẹ ti ní kankan ní mind tẹ́lẹ̀ torí intel fi ṣẹ̀rí kò ń ṣe nǹkan ẹyọ kan àdíìsì póríṣiríṣi lórí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ṣe ti sọ ọ̀rọ̀ dẹ́pọ̀ lórí ẹ̀ táwọn afágan ti agree lé lórí tí wọ́n agree lé lórí rárá tẹ́ pé wọ́n tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n sọ lórí ẹ̀. ẹni sùúrù ijma wà lórí age Aisha gbogbo wọn agree every single one there's a ṣé àmọ́ nǹkan tó ń jẹ́ ijma consensus unanimous gbogbo wọn agree on the age. Báwo lẹ́yìn ṣe believe. ẹjọ́ bá mi ka nǹkan tó wà lórí screen. Àwọn wo ni consensus yẹn tẹ́yìn fi gbọ́kànlé wọn tẹ́tẹ̀ fi ní mind pé nǹkan tó sọ yẹn bó ṣe rí nìyẹn. Nǹkan tó wà lórí screen. Okay. That the Prophet married her when she was 6 years old and he consummated his marriage when she was 9 years old. Hisham said, I have been informed that Aisha remained with the Prophet for 9 years till his death. Nǹkan tó wà ń bẹ̀ mo ti kà ẹ́. So explain it for me. Dá mi lóhùn tèmi náà béèrè o. Okay. If you want to deny the ijma, that's fine, no problem, right? Now, you deny the ijma, you deny Sunni. You can't really call yourself a Sunni Muslim then, to be honest, because after the Quran, after the Tafsir, Sahih al-Bukhari is one of the most authentic books, and not only this one, we have over 6 narrations of this same story. So narration here, strong gone. De support the ayah kan nínú Quran. So nǹkan tẹ́ máa need láti ṣe, number 1, ẹ máa sọ fún wa authority any surusa authority wo lẹ ní láti override scholarly consensus ijma, like who are you? Okay, mi ò agree pẹ̀lú ẹ̀ torí pé kò ń ṣe ọ̀rọ̀ yìí nìkan ló wà ńlẹ̀. So tí n bá ní mo ní opinion mi. I don't get what you're saying. Do you agree with the do you agree with the age of Aisha? Yes or no? No, I don't agree with that. Aisha was lying in this hadith. Oh, you can't say Aisha was lying. It was reported. Aisha was, excuse me, Sherry, narrated Aisha. On sorrow. Was Aisha lying in the no, Mr. Al-Kurdi? Ewo. Tẹ́ bá fẹ́ deny Sahih, àbí ẹjẹ́ bí ń ṣe Quran only Muslim ni. Quran nìkan lẹ́ ń tẹ̀lé follow Sunnah. No, I gbọ́dọ̀ follow Sunnah. Okay, so kí lẹ wá ń bá mi sọ. But kò ń ṣe gbogbo Sunnah tán bá ní pé wọ́n gbà wá náà lẹ́yìn. Mi sọ pé kẹ́ ẹ tẹ̀lé léyìí, mo ń sọ fún yín pé ṣé mọ age Aisha, ṣé mọ̀ pé wà nínú ìwé yín, mi ní kẹ́ lẹ fẹ́ ọmọdé náà. Mr. Ewo, olówó ẹ̀kọ́ ẹ bá wọn sọ̀rọ̀. I don't like dishonest people. I'm not dishonest here. I'm telling you that there are different narrations. There are different riwayah that talks about this. An ijma. There is an ijma on the age of Aisha. You can't force me to accept this when I have another narrations. It means. Give us the narration of Aisha's age. Go ahead. It is widely known. Bring it. Okay. Let me quickly look for the source. Just Mumbo.
ẹ má bínú mo bọ̀. Àwọn Muslim máa tó lọ ṣe àdìsí nípa Aisha. Wọ́n ti ń plan bọ́yìí máa lọ ṣe. Àbí bí Akíndé padà join ní kí n lè bá yín gbé kíní ẹ jáde. Ní padà wá mọ́mọ́. Ẹ wọ wádẹ tó lọ. Mi ṣe ní padà wá kí lè tí. Ọ̀dẹ̀ ń lọ. Àti ń lọ ni. No, mo pé ẹ fẹ́ gbé ẹlòmíì fẹ́ sọ̀rọ̀ ni mo ṣe sọ. Ẹni orí yẹ ó dilé ó ti yé wa. Irọ́ ok ó yá mo wà pẹ̀lú yín ẹ má wọrí. Ẹni orí yẹ ó dilé ó ti yé wa. Tẹ bá ti mú wáyé sọ àyà máa gbé yín. Ẹni orí yẹ ó dilé gbọ́n náà la mọ orí. Ẹ má wọrí mi ò wulẹ̀ lọ mo ti wà pẹ̀lú má pa níta. Mo wà pẹ̀lú yín ẹ má wọrí. Ẹ mọ̀ pé kò ń ṣe nǹkan tí mo prepare Wọ́n ti fún bá yín pé àtàásà ẹ jápa ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìjápa mi wà wò tí mo pààyàn ni. Ta landslide ṣe wà ń bẹ̀. Ó dà pé ìmọ̀ọ́mù yẹn ti wà bẹ́ẹ̀. Àbọ̀rọ̀ àbọ̀yé o. Mo kí gbogbo ilé o. Orúkọ mi a máa jẹ́ Àtàndá. Àtàndá landslide náà ni but Àtàndá ni. Ṣe rí most times àwọn tó bá bẹ̀rẹ̀ sí ní dilidali I'm sorry tí mò ń sòyìnbó tó ń yí sọ́tún yí sósì yí sí gbogbo bó bá ṣe wù wọ́n ẹjọ́ wọn náà kọ́ ńgbà tí àwọn èèyàn wá ńgbà tí àwọn aláwọ̀ funfun most times mi ò regard àwọn Saudi gẹ́gẹ́ bí aláwọ̀ funfun but àwọn òyìnbó now àwọn òyìnbó àràbó wọ́n wá síbí wọ́n kó àwọn èèyàn wa lọ wọ́n lọ fi ṣẹrú nígbà tó kó wọn lọ fi ṣẹrú wọ́n bẹ̀rẹ̀ sí ní preach fún wọn especially àwọn the Europeans and whatever ẹrú ajókòó sẹ́gbẹ̀ẹ́ kan níjọ́ Sunday ọ̀gá tó jẹ́ òyìnbó tó kó wọn lẹ́rú ó jókòó sẹ́gbẹ̀ẹ́ kan náà wọ́n á ní kó máa ka nǹkan kan náà now the same thing náà ni pẹ̀lú àwọn àràbó wọ́n á fẹ́ gbé ẹ̀sìn lé ẹ lọ́wọ́ ńgbà tán kó ẹ lẹ́rú tán after that time tí ó tán abolish slave trade wọ́n gbọ́dọ̀ sí ní gba Áfíríkà wá wọ́n gba Áfíríkà wá àwọn bàbá wa ìwé tán gbélé wọn lọ́wọ́ wọ́n tún gbà lọ́wọ́ wọn with the knowledge of slave trade o with the knowledge of slave trade tẹ́lẹ̀ pé wọ́n kó àwọn èèyàn wa lẹ́rú wọ́n kó wọn ní ẹrú lọ́tún lósì àwọn náà tún gbéwé wá gbélé yín lọ́wọ́ wọ́n dẹ̀ tún brainwash yín kò mí pé àwọn bàbá wa wọn ò lọ́gbọ́n kankan lórí but it's just nǹkan tó wà ń bẹ̀ ni pé it is a case of láàrin evil àti the truth evil and the right way the truth ló ń ṣẹlẹ̀ yìí so by the time tó máa gbé àwọn ẹ̀sìn tá à ń sọ yìí wọlé wọ́n ti gbé lé àwọn bàbá wa lọ́wọ́ àwọn bàbá wa dẹ̀ ti pàṣẹ over to generations tó wà lẹ́yìn wọn the only thing tá lè ṣe ni pé ká try láti enlighten wọn ẹlòmíì máa gbẹ́mí ẹ̀ sílẹ̀ torí Islam nísìn ẹlòmíì á gbẹ́mí ẹ̀ sílẹ̀ torí Christianity nísìn kán gé torí pé kí ni they have been brainwashed so kò sí nǹkan tí I mean unless tó bá pé the way ta fi ń gbé lọ yìí ta fi ń enlighten ara wa ló lè emancipate wa mental slavery ni wọ́n ti kó wa ló lè emancipate you can imagine this man tó ń sọ ń sìn